èmi ni mo fún Adeyẹmi ní 400 mílíọ̀nù tó ní òun fún Gbajabiamila. Kì í ṣe pé olè kò lè gbé kàkà kí ọba o, ibi tí ó ti fọ́n nìṣòro. Nígbà tí ẹyẹ bá ba burú mọ́lẹ̀ kò sẹ́ni tí mọ ohun tó wà nísàlẹ̀ abonú ẹyẹ. Àmọ́ bí ẹyẹ bá dìde fẹ̀ẹ̀rẹ̀ tó fò sókè lálá, gbogbo ohun tó wà ní àbònú ẹyẹ láyé yóò rí o. Ọ̀rọ̀ Adeyẹmi àti Fẹ́mi Gbajabiamila pẹ̀lú àwọn èèyàn nílé iṣẹ́ ààrẹ àti àwọn tilé iṣẹ́ ìjọba àpapọ̀ tó kù náà ni o. Ọ̀rọ̀ náà kò tí ì tán nílẹ̀ torí bí aṣọ àlùbọ́sà ni bí wọ́n ti ń ṣí kan ni òmíì ń yọ, bẹ́ẹ̀ tajútajú laṣọ àlùbọ́sà bó ti ń ṣí ló ń ta àwọn tó ń ṣí wò lójú. Nígbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀, ohun tí gbogbo èèyàn ń wí ni pé níbo ni irú ọkùnrin yìí ti fẹ́ rí 400 million naira, 400 mílíọ̀nù, ṣé ó fẹ́ jí ni? Ìyẹn sì pẹ̀lú ohun tí gbogbo èèyàn ṣe ń sọ pé kò lè rí irú owó bẹ́ẹ̀ láé, kò sì lè fún Gbajabiamila lówó kankan nítorí kò lè rí i. Ṣùgbọ́n níbi a ti ń wí yìí, àṣírí ibi tí Adeyẹmi Matthew ti rí 400 million ti tú síta. Ohun tí ẹnikẹ́ni kò wá mọ̀ ni bóyá ó fún Gbajabiamila lówó náà tàbí kò fún, tàbí ìyẹn kò tilẹ̀ mọ̀ pé ọkùnrin náà gba owó níbì kankan. Ṣé nígbà tí olè bá jà ní àdúgbò tó gbé fìlà lèmọ́ọ̀mù lọ, ó ti gbé orúkọ lèmọ́ọ̀mù ni, torí kò sẹ́ni tí yóò máa pariwo pé olè jí fìlà gbé, ariwo tí wọn yóò máa pa ni pé wọ́n ti jí fìlà lèmọ́ọ̀mù lọ o. Bí ọ̀rọ̀ ti rí rèé, ẹ̀tẹ́ kì í wá ẹnìkan tí kò lórúkọ láàrin ìlú kiri. Àbí ìròyìn wo ló wà nínú pé lébùrà méjì ń jà? Lébùrà tó fọ́ ọmọ kábíyèsí létí ló fún ara ẹ̀ lórúkọ. Adéníyì ti dárúkọ Gbajà, ohun tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà di iná tó ń fojoojúmọ́ jò tí wọ́n pa á tí kò kú nìyẹn. Ọkùnrin kan ló wá síwájú àwọn ìgbìmọ̀ àwọn aṣòfin tí wọ́n ń wádìí ọ̀rọ̀ yìí. Àwọn ni wọ́n padà wá lọ nígbà tí wọ́n kan ọwọ́ ẹ̀, wọ́n sì pé kó máa bọ̀ lọ́dọ̀ àwọn. Gbẹ̀ngà Collins lórúkọ ẹ̀. Òun ló sì ní iléeṣẹ́ kan tí wọ́n pè ní Refined Dopesi Nigeria Limited. Ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ bíi ti Adeyẹmi ni. Òun ló sọ pé níparí ọdún 2024 nígbà tí àwọn lọ sílé ọdún nínú December, òun pàdé Adeyẹmi níbẹ̀. Àwọn sì jọ sọ̀rọ̀ dáadáa nítorí èèyàn ńlá ni gbogbo àwọn mọ̀ sí. Ó ní òun ló wá sọ fún òun pé kí òun wá rí òun ní Àbújá fún iṣẹ́ kan torí ọ̀gá iléeṣẹ́ ìjọba ńlá lòun. Ní ọjọ́ tí òun lọ sí Àbújá, torí òun ò débẹ̀ rí, Adeyẹmi ló gbé mọ́tò ńlá ẹ̀ SVU tí àwọn ọ̀gá iléeṣẹ́ ìjọba ńlá gbogbo máa ń lò. Òun ló gbé kalẹ̀ pé kí wọ́n wá fi gbé òun ní pápá ọkọ̀ òfurufú Àbújá. Mọ́tò náà ló sì gbé òun dé ọ́fíìsì ẹ̀. Ó ní nígbà tí òun dé ọ́fíìsì ẹ̀ kí òun tó rí i pẹ́ torí àwọn èèyàn ńláńlá lòun bá níbẹ̀ tí wọ́n dúró dè é láti rí i. Àwọn èèyàn pàtàkì tí wọ́n ń fẹ́ wá bá a fún àwọn oríṣiríṣi nǹkan. Ó ní yàtọ̀ sí pé ọ́fíìsì náà wà nínú sẹkítẹ́ríàtì tìjọba àpapọ̀. Àwọn ọlọ́pàá pọ̀ níbẹ̀ dáadáa, àwọn ẹ̀ṣọ́ lóríṣiríṣi àti àwọn òṣìṣẹ́, kò sì sẹ́ni tó débẹ̀ tí kò ní mọ̀ pé iléeṣẹ́ ìjọba ńlá ni. Collins ní nígbà tí òun jàjàrí Adeyẹmi ló sọ fóun pé òun ní ọ̀gá pátápátá níbẹ̀ àti pé àwọn fẹ́ tún ilé ìjọba tí òun gẹ́gẹ́ bí dàrẹ́kítọ̀ àgbà yóò máa gbé ṣe. Bẹ́ẹ̀ ni wọn yóò sì tún àwọn ibì kan kọ́ níbẹ̀ tí yóò fi dúró dáadáa, pé kọ́ńtíráàtì tí òun fẹ́ gbé fóun nìyẹn. Ọkùnrin ọmọ ìlú Adeyẹmi yìí ní nígbà tí àwọn sọ̀rọ̀ tán ló ní òun yóò mú òun lọ síbi ilé náà, pé bẹ́ẹ̀ làwọn sì lọ lọ́jọ́ kejì, àti pé ohun tó ya òun lẹ́nu jù ni pé mọ́tò oríṣiríṣi tó jẹ́ tìjọba ló tẹ̀lé àwọn pẹ̀lú àwọn ọlọ́pàá nínú wọn. Bẹ́ẹ̀ sì ni àwọn mọ́tò náà jẹ́ mọ́tò ìjọba dúdú. Ọ̀rọ̀ náà sì fi hàn pé ọ̀gá iléeṣẹ́ pàtàkì kan ló ń jáde lọ. Ó ní àwọn dé ibi ilé náà lóòótọ́ o, àwọn sì yẹ̀ wò, òun sì rí i pé iṣẹ́ tí yóò gbé bílíọ̀nù púpọ̀ pọ̀ ni. Nítorí òun àti àwọn òṣìṣẹ́, ìyẹn Adeyẹmi pẹ̀lú àwọn òṣìṣẹ́ ni wọ́n mú òun kiri pẹ̀lú àwọn security tí wọ́n sì ń fi ohun tí òun yóò ṣe hàn òun níbẹ̀. Ó ní òun rí gbogbo ẹ̀ pátá. Àbújá lòun sùn, bẹ́ẹ̀ lòun padà sílé tí òun bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Ó ní nígbà tí àwọn sì ṣe iṣẹ́ débì kan, wọ́n fún òun ní ìwé kọ́ńtíráàtì náà, ìyẹn lẹ́tà láti ọ́fíìsì Adeyẹmi. Adeyẹmi ní òun gbọ́dọ̀ wá lọ wá
mílíọ̀nù lọ́nà irinwó wá o, ìyẹn 400 million naira, kí òun fi kún ìwé iṣẹ́ tí òun fẹ́ gbé wá, kí àwọn ọ̀gá tí yóò yẹ ìwé òun wò lè mọ̀ pé òun lówó lọ́wọ́, kí wọ́n sì máa sọ láàrin ara wọn pé igi ewúro kò fi tòjò korò lòun, àkùrọ̀ òun ti lómi tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí i. Ó ní eré ìyẹn lòun ń sá, torí òun ti fojú ara òun rí gbogbo ohun tó wà nílẹ̀, òun sì ti mọ̀ pé iléeṣẹ́ gidi tó jẹ́ tìjọba àpapọ̀ ló fẹ́ gbéṣẹ́ fóun, àti pé kò tilẹ̀ sí kinní kan tó mú ìfura kankan dání, pé ṣé ti ọ́fíìsì lòun fẹ́ sọ ni, tàbí tàwọn mọ́tò ìjọba, tàbí tàwọn ọlọ́pàá tó wà lẹ́yìn Adéyẹmí, pé tó bá ń lọ sóde àwọn ẹ̀ṣọ́ oríṣiríṣi ní tẹ̀lé, yàtọ̀ sáwọn ọmọ bàbá Sàmá bá Babadélé tí òun Adéyẹmí ò sì ní jẹ́ kí wọ́n sanwó relé. Ó ní gbogbo ohun tí òun rí wọ̀nyí fọkàn òun balẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí wá owó náà káàkiri. Collins ní ó ń gba owó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀, torí òun ń sọ fún gbogbo wọn pé owó ńlá ń bọ̀, owó tí dẹ́rù bòṣì, pé iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ o, owó dé ọmọ àṣelà. Ó ní nítorí ẹ̀ lòun ṣe múra sí owó náà ní wíwá, tí òun sì san mílíọ̀nù lọ́nà ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún 380 million naira sínú àkáǹtì GTB kan ti iléeṣẹ́ World Entrepreneurs Nigeria Limited láàrin oṣù karùn-ún sí ìkẹfà ọdún 2025, tí òun sì padà wá san 20 mílíọ̀nù tó kù sí àkáǹtì Access Bank kan, Sunshine Confectionery and Catering Services, ní ọjọ́ 29 oṣù keje 2025. Collins ní bí òun ti ṣe san gbogbo owó náà rèé tó fi pé 400 mílíọ̀nù, nítorí wọ́n ti ṣe gbogbo ètò, àwọn sì ti mọ bí iṣẹ́ náà yóò ti ṣe lọ sí. Wọ́n ti sọ pé bílíọ̀nù 2 owó náírà gédégbé níṣẹ́ ọ̀hún yóò mú jáde fóun. Ọkùnrin náà ní òun kò rí kinní kan tó dàbí jìbìtì nínú ọ̀rọ̀ náà rárá, nítorí gbogbo ìgbà tí òun bá ti dé ọ̀dọ̀ Adéyẹmí lòun ń bá àwọn alágbára lọ́dọ̀ ẹ̀. Àmọ́ kinní kan ni o, àkáǹtì méjèèjì tí Collins sanwó sí yìí, àkáǹtì iléeṣẹ́ Adéyẹmí Adéníyì ni o. Bẹ́ẹ̀ ni kò sí orúkọ Fẹ́mi Gbàjàbíàmílà nínú àkáǹtì náà rárá. Ní ti World Entrepreneurs Limited, orúkọ Adéyẹmí àti àwọn ọmọ ẹ̀ ló wà níbẹ̀ o. Àwọn ni wọ́n ní, kódà wọ́n ní yunifásitì ní orúkọ iléeṣẹ́ náà gan-an. Ó ṣeéṣe kó jẹ́ ohun tí Collins padà wá rí rèé tó fi lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn EFCC létí. Ìyẹn nígbà tó ti fa Adéyẹmí títí tó jẹ́ bí ẹja òjijì ni bọ́rọ́ ló ń yọ mọ́ òun lọ́wọ́. Àwọn EFCC bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà, àmọ́ wọn ò tí ì bá a débì kan. Ohun tó jẹ́ kí Collins bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ rèé, ṣé ẹ̀bẹ̀ láàbò ṣe kà kó tún ilẹ̀ bàbá ẹ̀ ṣe. Ó ní òun náà gbà báyìí pé tóun ti bá òun. Collins ní níbi tí ọ̀rọ̀ dé dúró fóun báyìí, òun ti gbà pé bí àlè ìyá ẹni bá ju bàbá ẹni lọ, bàbá là á pè o. Àfi kí ìgbìmọ̀ oníwádìí yìí gba òun, kí gbogbo àwọn aṣòfin gba òun, kí àwọn ọmọ Nàìjíríà pàápàá gba òun, kí òun má di ẹdun arinlẹ̀, nítorí nínú ọ̀fìn gìrìwò tí òun kó wọ̀nyí, Ọlọ́run ni àgbójúlé òun o. Ó ní gbogbo àwọn tí òun gba owó lọ́wọ́ wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fa òun lọ, tí wọ́n ń fa òun bọ, kí ọ̀rọ̀ òun má sì jọ ti àfàlọ́ àfàbọ̀ tí já okùn kànga, pé níṣe lòun bẹ̀rẹ̀ sí tà nínú àwọn dúkìá òun láti fi san gbèsè tí òun jẹ. Nígbà tí Yusuf Gadi, olórí ìgbìmọ̀ tó ń wádìí ọ̀rọ̀ yìí, wá béèrè pé ṣé kìí ṣe ọ̀rọ̀ ẹni tó ń wá ìfà tó wá pàdé òfò ló ṣẹlẹ̀ sí yìí, kó má jẹ́ níbi tí òun náà ti fẹ́ gbowó iṣẹ́ tí kò ṣe ló ti há sí ọwọ́ ọkùnrin náà. Ọkùnrin náà ní rárá o, ìwé kọ́ńtàtì wà lọ́wọ́ òun o, bẹ́ẹ̀ ni kìí ṣe pé òun san owó àbẹ̀tẹ́lẹ̀ tàbí rìbá kankan fún wọn, nítorí owó tí wọ́n ní kí òun san wọ́n fẹ́ fi mọ bí iléeṣẹ́ òun ṣe lẹ́sẹ̀ nílẹ̀ tó ni, tàbí báwo ni àwọn ṣe lè gbé irú iṣẹ́ olówó ńlá bẹ́ẹ̀ fún iléeṣẹ́ òun tí wọn yóò gbé iṣẹ́ bílíọ̀nù 2 fóun tí wọn ò sì ní bá ẹyọ mílíọ̀nù kan ṣoṣo nínú àkáǹtì òun, pé ohun tí wọ́n ṣe ní kí òun wá owó náà wá rèé, kí òun fi ṣe dẹ́pọ́sìtì lásán ni. Wọn kò sọ pé àwọn yóò gba owó náà lọ́wọ́ òun pátá, àsansílẹ̀ lásán ni. Àfi bí òun ṣe san owó òun tán tí ọ̀rọ̀ òun wá di pé òun sọ kò sọ́sàn, ọsàn ò bọ́, òkò náà ò sì padà wá sílẹ̀. Ìyà ò tó ìyà sàdá fúnkún, ikú wọgbó àdánù lọ. Ṣùgbọ́n ohun tó ń ya àwọn aṣòfin lẹ́nu jù, pàápàá olórí ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ tó ń wádìí ọ̀rọ̀ yìí, Yusuf Gadi, ní pé báwo ni Adéyẹmí ṣe lè ní àwọn mọ́tò ìjọba tó ń kó kiri yìí,
báwo sì ló ṣe lè gba àkànṣe nọ́mbà tí wọ́n ń pè ní special number sí ara mọ́tò náà? Nítorí ẹ̀ ló ṣe ní àfi kí àwọn rí olórí àwọn ẹ̀ṣọ́ ojú pópó corps marshal. Ọ̀la ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹjọ ni alága náà pàṣẹ pé kí olórí àwọn májámájá yìí Shehu Muhammad wá ṣàlàyé bí àwọn nọ́mbà tí Adeyẹmi so mọ́ ara mọ́tò tó ń lò wọ̀nyí ṣe dé ọwọ́ ẹ̀, nítorí ọ̀rọ̀ náà rú gbogbo èèyàn lójú. Adeyẹmi ń lo mọ́tò àwọn ọ̀gá òṣìṣẹ́ ìjọba, ó ní special number lára wọn, bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ń ṣọ́ kiri. Wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ bí ọkùnrin náà bá dé, àwọn yóò mọ bó ṣe rí àwọn nọ́mbà mọ́tò náà gbà àti àwọn tó fún un. Torí bí kò bá sí ìwé láti iléeṣẹ́ ààrẹ, kò lè rí àwọn nọ́mbà náà lò, pàápàá nọ́mbà tó jẹ́ ti pírẹ́sídẹ́ǹsì. Ohun tó sì ń fi hàn sí i lójoojúmọ́ pé ọ̀rọ̀ náà lọ́wọ́ nínú nìyẹn. Ohun táwọn èèyàn sì ṣe ń pariwo pé kí wọ́n mú Gbaja wá sí gbangba kó wá sọ̀rọ̀ níwájú ìgbìmọ̀ rèé. Ṣé orí yẹyẹ ní mògún ta iṣẹ́ ló pọ̀ níbẹ̀? Àmọ́ bí wọ́n bá ń pe ni ní abì fún ràìràì, àfi kí tọ̀ ń pa ìfun ẹ̀ mọ́. Iléeṣẹ́ tí Gbaja wà, iléeṣẹ́ gbangba ni, torí òun ni gbogbo èèyàn rí bí ilẹ̀kùn tó dé ọ̀dọ̀ Tinubu. Bí èèyàn bá sì wà nípò bẹ́ẹ̀, bí ẹni tó ń yan gbúgbúrú ẹgbẹ́ ni o, àfi kí tọ̀hún máa súfèé kó tún máa pàtẹ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí wọ́n lè mọ̀ pé kò wọ́n gbúgbúrú àwọn sẹ́nu nígbà tí ò bá ti di ẹnu ẹ̀ kúkúkú. Àmọ́ kò jọ pé ìgbìmọ̀ yìí múra láti pe Gbaja rárá o, àfi ti pé wọ́n ti gbà báyìí pé àwọn yóò pe Adeyẹmi, àwọn yóò sì fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Àmọ́ èyí yóò tún dùn mọ́ àwọn èèyàn nínú tí ò sì tẹ́ wọn lẹ́rùn nínú eléyìí ni pé Yusuf Gagdi, alága ìgbìmọ̀ náà, ní pípè tí àwọn fẹ́ pe Adeyẹmi yìí, àwọn ò ní sọ ibi tí àwọn yóò ti pè o tàbí ibi tí àwọn fẹ́ pè é sí. Àwọn ò sì ní sọ ọjọ́ tí àwọn yóò pè é gan, torí àwọn ò fẹ́ kinní kan tí yóò dé àwọn oníwádìí tó ń ṣiṣẹ́ wọn lọ́wọ́. Gagdi ní ẹjọ́ yìí wà níwájú àwọn oníwádìí kan, ó sì tún wà nílé ẹjọ́, nítorí ẹ̀ làwọn kò ṣe lè pe ọkùnrin náà wá sí gbangba. Ọ̀rọ̀ náà rú àwọn èèyàn lójú gan, kódà àwọn míì kò tí ì yéé ṣe hàhà tí àwọn wọ́n sì ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ gan. Bí ọ̀rọ̀ àwọn aṣòfin náà bá jẹ́ òdodo pátá, kí ni wọ́n ń fi ẹnìkan pamọ́ sí? Gbogbo ẹjọ́ tí àwọn ọ̀gá iléeṣẹ́ ìjọba lóríṣiríṣi ti wá rò ní gbangba, ṣé kìí ṣe lára ẹjọ́ náà ni? Ṣebí ọ̀rọ̀ ẹjọ́ náà ni wọ́n sọ. Bí wọ́n bá sì pè wọ́n nílé ẹjọ́ pàápàá, ẹ̀rí tí wọn yóò kó kalẹ̀ pé àwọn jẹ̀bi náà ni wọ́n ń kó kalẹ̀ yìí. Ọ̀rọ̀ kan náà tí wọ́n ti sọ yìí náà ni wọn yóò máa sọ. Kí wá ní ìbẹ̀rù tí kò ní jẹ́ kí àwọn ìgbìmọ̀ tó ti pe akọ̀wé ìjọba àpapọ̀, tó ti pe olórí aṣírò owó àgbà, tó ti pe olórí àwọn òṣìṣẹ́ ìjọba pátá, tó ti pe ọ̀gá ọlọ́pàá pátápátá, kí ló wá tún kù tó lè dí ìwádìí lọ́wọ́ tàbí kó fojú ọ̀rọ̀ hàn kedegbe ju èyí tí wọ́n ti gbọ́ lẹ́nu àwọn èèyàn náà lọ? Ọ̀pọ̀lọpọ̀ kò gbà rárá pé wíwá sí gbangba Adeyẹmi àti Gbaja yóò dí kinní kankan lọ́wọ́. Ohun tí wọ́n ń sọ ni pé yóò jẹ́ kí kálukú mọ bí ọ̀rọ̀ náà ti rí ni. Àwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ ìwádìí ní nígbà tí àwọn ìgbìmọ̀ yìí bá ṣe gbogbo ọ̀rọ̀ yìí, tí wọ́n ṣe bí wọ́n ti fẹ́ ṣe yìí, tí wọ́n bá wá padà wá tí wọn ò mú Adeyẹmi jáde wá, kò sí ẹni tí yóò gba ìwádìí wọn gbọ́. Yóò dàbí ìgbà tí wọ́n kàn fi àkókò ara wọn àti tàwọn èèyàn ṣòfò lásán ni. Wọ́n ní wọ́n gbá Lágbájá létí, wọ́n létí ọ̀hún ń ṣẹ̀jẹ̀, ẹ̀ wá ní nǹkan burúkú tó lè dà lúrú ni. Ẹni àfi kí ọlọ́pàá mú un tán, wọ́n fi í pamọ́. Ẹ kò mú ẹni tí wọ́n gbá létí jáde kéèyàn lè mọ̀ bóyá lóòótọ́ létí náà ń ṣẹ̀jẹ̀. Ẹ kò mú ẹni tó gbá wọn létí jáde kéèyàn lè mọ̀ bóyá ọlọ́wọ́ irin ni tàbí òrùka àlùwò ló lò. Ẹ wá ní ẹ ti bá àwọn ará àdúgbò sọ̀rọ̀, ṣé kìí ṣe àbòsí nìyẹn ni? Àbí ọlọ́rọ̀ kan ni yóò fẹnu ara ẹ̀ sọ bó ti rí ni? Àwọn ọmọ Nàìjíríà ń retí ohun tí wọn yóò bá bọ̀ látọ̀dọ̀ Adeyẹmi tí wọ́n ń fẹ́ lọ ká mọ́kọ̀rọ̀kọ̀ yìí o. Torí kálukú náà ló kúkú mọ̀ pé ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ ni ní gbangba náà ló ń bọ̀, ó lè pẹ́ ó lè yá ni. Ọ̀làwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ tuntun tí wọ́n tún sọ nípa Adéníyì Adéyẹmí, olùfisùn Gbajabiamila yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.